gbogbo ẹ̀yin ọmọ ìjọ CAC ọ̀rọ̀ yìí ti ju bá ṣe ń wò lọ báyìí. Gbogbo ẹ̀yin alákòóso ìjọ CAC ọ̀rọ̀ yìí a ti ń pè lówe, ó ti wá láàrọ̀ nínú báyìí sí. Prophet Olualo, I'm very disappointed in you. I'm highly disappointed in you. Tí n bá tún rí English tí mo lè fi qualify disappointed, I will use it. Gbogbo ẹ̀yin ọmọ ìjọ CAC, gbogbo ẹ̀yin tẹ́ rò pé a kàn wá sórí social media àwa ń dragi Prophet Olualo. No, gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín bí fídíò méjì mẹ́ta tí mo ti ṣe sẹ́yìn lórí ọ̀rọ̀ Prophet Olualo. Mo ní mi ò wá sórí social media láti wá dragi Prophet Olualo. Prophet yìí jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí, tí mo dẹ̀ máa ń follow gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín sẹ́yìn. But ṣe rí níbi tọ́rọ̀ gbé wá dé yìí, ẹ̀yin àgbà náà lẹ pòwe ẹni tó bá dojú ṣúṣú fò máa ń là ni. Gbogbo ẹ̀yin ọmọ ìjọ CAC tẹ́ bá sì ń rí olùṣọ́ yìí bí olùṣọ́ àgùntàn gidi, you on your own o. You are on your own. Àti gbogbo ẹ̀yin tẹ́ ń back wọn, àti gbogbo ẹ̀yin tẹ́ ń side wọn, everybody we are on our own. Ó yẹ kójú wa ti là níbi tí ọ̀rọ̀ gbé dé yìí sìn. Ẹni tójú ò bá wá là níbi tí ọ̀rọ̀ gbé dé yìí sìn, a jẹ́ wípé wọ́n ti brainwash olú ẹ̀ pátápátá, brain ni ò lè reset mọ́. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn kan tiẹ̀ wà tó yẹ pé wọ́n ti dìde láti jà fún Prophet Olualo, tí wọ́n ready láti jà fún gidi. Nǹkan tó kàn dúró dè òun ni pé kó kàn jáde kó sọ pé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà o, gbogbo ẹ̀yin ẹbí ìyàwó mi o, tẹ́ ò kì bóyá àwọn kan ṣe ìyàwó mi o, ìyàwó mi re o, ọmọ mi re o. Àwọn people yìí wọ́n ready àti blast gbogbo àwọn tó ń go against Olualo. But to be surprised, Olualo tún disappoint wọn. Olualo tún disappoint wọn. Ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wò mí yìí, àwọn ọmọ yín ò ní ráàrín fẹsẹ̀ sí o. Àwọn ọmọ yín ò ní ṣíléyà o bí Mohbad tó ṣíléyà sọ́dọ̀ Wùnmí. Àwọn ọmọ yín ò ní ṣe ọkọ fẹ́ bí Ìyábọ̀ tó lọ ṣe olùṣọ́ ìfẹ́. Ẹ máa ṣàmì àdúrà. Ta ló lè rò wípé tí ọmọ òun bá lọ fẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó máa kàgbákò ń bẹ̀? Ta ló lè rò bẹ́ẹ̀? Kò sẹ́ni tó lè rò bẹ́ẹ̀. Gbogbo wa máa believe wípé ọmọ tó bá fẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó rọ́kọ gidi fẹ́. Ọkùnrin tó bá fẹ́ ìránṣẹ́ Ọlọ́run obìnrin ó rí ìyàwó gidi fẹ́. Ẹ wá wo bí tí ilé ayé gbé dé nísìn. Ẹ wo bí tí ilé ayé gbé dé nísìn. Wọ́n ní wọ́n pe Prophet Olualo síbi program kan níbi àpéjọpọ̀ kan táwọn èèyàn ti expect pé kó sọ̀rọ̀ ńbẹ̀, pé ibẹ̀ náwọn èèyàn ti expect pé ó máa sọ nǹkan tó wà nídìí allegation tí wọ́n fi ń kọ́ yìí. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé kọ́ntọ́ jàngàjàngà ọ̀rọ̀ tí ò tiẹ̀ táwọn èèyàn ò tiẹ̀ fẹ́ gbọ́ òun ló ń sọ. Ẹ jẹ́ ká wá ti bí ìṣáná kíyèsí ogun. Ṣé tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo kò sí nǹkan tó ṣe ìyàwó àtàwọn ọmọ, ṣé prophet yóò ti ní jáde sọ̀rọ̀? Ṣé kò ti ní sọ̀rọ̀ lójú àwọn ọmọ? Ṣé kò ti ní gbéyàwó ẹ̀ jáde? Dájúdájú lóòótọ́ èmi fún ara mi mo yẹ̀ ṣe wá ń confused nínú heart mi, torí pé kí ni mo máa ń tẹ̀lé ọ̀rọ̀ tí Bible sọ pé do not my anointing, má ṣe fi ọwọ́ bàjẹ́ kan ẹni ìfàmùróró yàn mi. Ẹ má ṣe pé wòlíì mi lékè, ẹ má ṣe pé wòlíì mi lọ́daràn, ẹ má ṣe fọwọ́ kan ẹni àfàmùróró yàn mi. Àbáwo ni ẹ̀yin kíní ṣiṣẹ́ máa ń sọ? Kíní ẹ sì máa ń wà lọ́kàn mi. Gbogbo bí mo ṣe ń ṣe program to God who made me, mi ò tí believe pé nǹkan kan lè ṣe ìyàwó Olualo. Until tọ́nímà yìí ní opportunity àti sọ síta níbi táwọn èèyàn ti expect pé kó sọ tó tún disappoint wọn. Wọ́n ní wórówóró òun ló kàn sọ. Amúkáwí tán ó wá ní kẹ́nìbọ̀dì má gbé ìjà òun. Kò sẹ́ni tó gbèjà ẹ̀. Òtítọ́ ọ̀rọ̀ náwọn èèyàn fẹ́ gbọ́. Kò sẹ́ni tó gbèjà ẹ̀. Anybody ò gbèjà ẹ̀. Àwọn tó fẹ́ gbèjà ẹ̀ gan ó ti disappoint wọn. Ó ti disappoint wọn. Ẹ jọ̀ọ́ gbogbo igun tó ń wò mí ẹ jọ̀ọ́ ṣé nǹkan tá lè fi help organization yìí ara wa ní Nàìjíríà máa gbé tá bá ti rí ọ̀rọ̀ information báyìí ẹ jẹ́ ká máa share káwọn èèyàn máa kọ́gbọ́n. Ẹ má rò pé tẹ́ bá ti rí
ìránṣẹ́ Ọlọ́run sì ẹ ti rí áńgẹ́lì o àbẹ̀ ti rí ẹni tí ẹ fẹ́ fẹ́ o àgàgà yín obìnrin tó bá kó 1 million obìnrin sílẹ̀ 999 wọ́n fẹ́ fẹ́ pásítọ̀ àwọn náà fẹ́ máa jẹ́ mọ̀mí àìmọye obìnrin tó ti kàgbákò látara pásítọ̀ à ń sọ àtúntún sọ àìmọye àwọn tí náà ń jó lábẹ́ṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọn ò lè sọ síta tẹ́rù ń bá wọn ẹjọ́ ń tá lè fi organisation lọ́wọ́ ni pé ká máa share irú fídíò báyìí ẹ jẹ́ ká share ẹ̀ ká dé subscribe fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ni o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ wò òṣùbà yìí ni mo dúpẹ́ lọ́wọ́ yín ó fi hàn wípé ẹ like platform yìí ó fi hàn wípé ẹ ń sọ fún mi wípé kí n máa mú new update wá fún yín wọ́n ní tí báwo náà àgbà ṣe máa ń pòwe wọ́n ní kú iṣẹ́ ló máa ń mú orí iṣẹ́ yá wá bẹ́ẹ̀ ṣe ń subscribe yẹn tẹ́ ń comment yẹn ẹ fi mórí mi wú ni pé yes ẹ ń gbádùn program tí mo mú wá fún yín ẹ ń gbádùn information tí mo mú wá fún yín màá tún máa mú update new update màá tún máa mú wá fún yín bẹ́ẹ̀ bá ṣe ń subscribe sí bẹ́ẹ̀ bá ṣe ń comment sí bẹ́ẹ̀ bá ṣe ń like sí òun lá máa ṣe mí náà lórí òun mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èèyàn ní owó bítà wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn olólùfẹ́ mi tẹ́ ń patronize mi tẹ́ ń wo ìkànnì yìí tẹ́ ń comment tẹ́ ń like tẹ́ ẹ̀ dẹ̀ ń subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iná ní tọwọ́ yín o àbùdíntolókun àbùdíntolọ́sà ọwọ́ tẹ́ wá fi ń type yẹn tẹ́ ẹ fi ń subscribe yẹn tẹ́ ẹ fi ń like yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ẹ share fídíò yìí kẹ́ ẹ dẹ̀ tún subscribe sílẹ̀ ilé Global TV ẹ wá gbọ́ nǹkan tí alàgbà yìí sọ kó má dàbí ẹni pé bóyá èmi ni mo sọ ìgbà tí mo gbọ́rọ̀ lẹ́nu alàgbà yìí mo á wò pé ọ̀rọ̀ Olúwa lọ ó ti ju bá a ṣe ń wò lọ ẹ gbọ́rọ̀ lẹ́nu máa yìí. ṣèyàwó kó tẹ̀ sọ pé àwọn tó fún mi bó tiẹ̀ jẹ́ ewúrẹ́ náà fún yàn gan-an èèyàn àtúnṣe ewúrẹ́ ń nà án àwọn tó fún mi lọ́mọ ń bìbà yìí jẹ́ kí n délé wọn kí n kí wọn ṣíṣe Ọlọ́run náà nìyẹn mo rán pásítọ̀ Alọ́ orí Ọlọ́run ò ní jẹ́ ká jẹ̀bi lórí ìyàwó yín o. ó ti jẹ̀bi lé níbi tọ́rọ̀ gbé dé yìí ó ti jẹ̀bi. kẹ́ tó gbọ́rọ̀ lẹ́nu bàbá yẹn ṣe kọ́kọ́ gbọ́ nǹkan tí wúmà yẹn sọ wúmà yẹn ní ẹni tó fún ẹ lọ́mọ ó kọ̀ ó dẹ̀ yọjú sí láti bí ọdún 12 tó bá tẹ̀ jẹ́ pé ewúrẹ́ gan ni wọ́n fún ẹ wà á yọjú sẹ́ni tó fún ẹ pé ẹ ṣé o ewúrẹ́ yín ó ti ń so èso rere fún mi o kódà gan wọ́n tún sọ débi pé níjọ́ tí wọ́n fẹ́ fa ọmọ fún un wọ́n ní kó dọ̀bálẹ̀ ó lọ sọ pé òun ò lè dọ̀bálẹ̀ torí pé ó jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run lòun ìránṣẹ́ Ọlọ́run ò kí ń dọ̀bálẹ̀ wọ́n ní máa yìí ní ìgbéraga débi wípé èmi ò tiẹ̀ mọ̀ mi mọ̀ pé máa yìí ní ìgbéraga wọ́n ló ní ìgbéraga débi wípé ẹ wò ẹ wá gbọ́rọ̀ lẹ́nu bàbá tó wá analyse ọ̀rọ̀ yìí gangan bàbá tó analyse ọ̀rọ̀ yìí gangan ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Question and answer. Just really? Personally, as a person, thank God he wants to reply to tell us the whole truth so that we can know where we can on this allegation. Video story about Olúwa sọ. Ṣé gbọ́? Wọ́n sọ ní pé ọmọbìnrin kan wà ní church oníkan wà bá wọn sọ. Who has you all these things? Ta ló bèèrè gbogbo ilé lọ́wọ́ yìí sá? Ṣé gbọ́? Kí ló kọ ayé pẹ̀lú ọmọbìnrin kan oníkan wà bá wọn sùn? What was all these things? Ọmọbìnrin yẹn producer voice note tẹ́lẹ̀fẹ́ ṣe producer wá kò sọ anything about ìwà ẹ̀fún mi o tó ń sọ o ọmọ mi tẹ́ ń sọ o glory be to God o ọwọ́ àbáyé o ọmọ báyìí tàbí fẹ́ gbọ́ ọmọ lọ́wọ́ yìí tàbí fẹ́ gbọ́ ìyàwó lọ́wọ́ yìí. You think this allegation is
That You is the need to question. save thousands of Christians. You need to save thousands of Christians that are backing you. Come out and prove the hypocrite wrong. Come out and prove them wrong. Kò ń sọ̀rọ̀ pé ìlànà ìsìnkú kan ìlànà ìsìnkú kan. Abẹ́ni ò tó yẹ kẹ́ ti sọ kí gbogbo etí clear kò lè tún fi mẹ́sọ̀. Abẹ́ni ò tó rí abẹ́ni ò dání. Lọ́nà bá ti jẹ́ kó tún sọ̀rọ̀ ẹ̀. Kọ̀ọ̀kan ní ìpéjọpọ̀ inú ẹ̀. So that you can come to play Mo fẹ́ kẹ́ gbọ́ bẹ̀yẹn dáadáa. Mo fẹ́ kẹ́ gbọ́ bẹ̀yẹn dáadáa ni o. Some Christians. You need to save thousands of Christians that are backing you. Come out and prove the hypocrite wrong. Come out and prove them wrong. Kò ń sọ̀rọ̀ pé ìlànà ìsìnkú kan ìlànà ìsìnkú kan. Abẹ́ni ò tó yẹ kẹ́ ti sọ kí gbogbo etí clear kò lè tún fi mẹ́sọ̀. Abẹ́ni ò tó rí abẹ́ni ò dání. Lọ́nà bá ti jẹ́ kó tún sọ̀rọ̀ ẹ̀. Kọ̀ọ̀kan ní ìpéjọpọ̀ inú ẹ̀. So that he can come to clear himself. That's what we need, Pastor Oluwalo. Okay, ẹ gbọ́ voice note, ẹ gbọ́. Ṣé rò pé àwọn tó gbẹ́jọ́ wá sórí social media ò ti kọ́kọ́ gbé ìgbésẹ̀ kó tó di pọ́n gbẹ́jọ́ wá ni? Wọ́n ti kọ́kọ́ gbé ìgbésẹ̀. So nígbà tó bá tó gbé Pastor Oluwalo lọ ságídígbò báyìí. Torí gbogbo nǹkan tó ń ṣe wọ́n ìbá ìwọ̀n tí ì mọ́ lọ́rùn. Ó dìgbà tó bá tó mú lẹ́tà àgídìgbò lọ bá Pastor Oluwalo. Tani kan máa gbẹ́nu sí máìkì lójú gbogbo ayé. Ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n ẹ jẹ́ tètè sọ fún wọn. Kó provide ìyàwó wọn. Tó bá jẹ́ pé ọmọ wọn ní ìyàwó yẹn kọ́kọ́ ẹ wá gbé pamọ́. So inú àwọn náà lè dùn. Inú ò lè dùn. Kéèyàn tọ́jú ọmọ láti inú oyún títí tó fi dé primary school, tó fi wọ secondary school, tó fi lọ polytechnic, tó fi wá dé university. Kó wá torí pé òun ti lọ́kọ. Ọkọ yẹn wá wò gbà, this is my property now, mo lè ṣe bó ṣe wù mí now. Kó wá gbé pamọ́ for good 4 years. Kò sí kọ́ọ̀lù láti pe ìyá ìyàwó, kò sí pé kó lọ fíṣítì ẹ̀. Ìyá ìyàwó dẹ̀ gbìyànjú láti lọ sílé wọn kì í ráyè, wọ́n máa ń bísí. Gbogbo wa náà la mọ̀ Pastor Oluwalo pé wọ́n máa ń bísí. Ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní náà kọ́ wọn. Débi pé nílé ẹni tó fa ọmọ lé wọn lọ́wọ́ gan nílé ibi tó ti dìídì ṣe ìyàwó gan. Pastor Oluwalo step bẹ̀ for the past 12 years tó ti ṣe ìyàwó kó tẹ̀ sọ pé àwọn tó fún mi bó tiẹ̀ jẹ́ ewúrẹ́ ló fún yàn gan. Ìyẹn appreciate ewúrẹ́ ń nà án. Àwọn tó fún mi lọ́mọ ń bìbà yìí jẹ́ kí n délé wọn kí n kí wọn. Ṣéṣe Ọlọ́run náà nìyẹn. Mo rán Pastor Oluwalo Ọlọ́run ò ní jẹ́ kẹ́ jẹ̀bi lórí ìyàwó yín o. Ẹ ní jẹ̀bi lórí ọmọ. Ẹ ní jẹ̀bi lórí ìyàwó yín. Ẹ provide ìyàwó yín. Ewúrẹ́ kọ́ ni kì í ṣe ewúrẹ́. Èèyàn ni ó dẹ̀ ló bí. Ẹ provide ìyàwó yín. Ẹ̀yin náà ti ṣírò àbúrò yín pé tó bá jẹ́ pé àbúrò yín ni kẹ́nìkan wá máa dàyà tiyín láwọn bẹ́ẹ̀ yẹn. Ṣénu yín lè dùn? Inú yín ò lè dùn náà. Kò dẹ̀ mi fi ṣe gbéraga o. Bọ̀ mo kò wá fúra mi sí ṣòwò máa yẹn ni pé tó bá jẹ́ mi ní ń kọ́. Ẹ jọ̀ọ́, iṣẹ́ ìránṣẹ́ yín ò ní bàjẹ́. Anointing yín ò ní gbẹ lágbára Ọlọ́run. So fún sísítà mi tó ní ó yẹ kó lọ lé Pastor Oluwalo, wọ́n ti gbé gbogbo ìgbésẹ̀ yẹn. Ìgbà tí bàbá ò respond ní mọ̀mọ́ lọ gbẹ́jọ́ wá sí orí social media kan lè gbà wọ́n. Bóyá ọ̀dọ̀ àgídìgbò dẹ̀ ni ọ̀rọ̀ wọn máa padà yọrí sí. Ibi tó ti máa láǹdì sí náà nìyẹn. Ẹ ṣeun mà. Ibi tó máa láǹdì sí òun nìyẹn. Ṣé ẹ ń bọ̀ báyìí? Ṣé nígbà tó bá láǹdì sí àgídìgbò? Pastor Oluwalo ó yẹ kó pè, ó yẹ kó ṣe this, ó yẹ kó. Have you listened to that? Àbí? That video. Gbogbo wọn ń gbọ́. Àwọn sọ fún wọn fẹ́ máa fira wọn, àwọn kan fẹ́ máa fira wọn kó wọn lọ́rùn, àwọn kan lórí kíni ẹ sọ fún ayé gbọ́ ọ̀rọ̀. Oh my God. Ẹ sọ síta fáyé gbọ́. Ẹ̀wọ̀n àwọn kẹ́nìkan kan máa gbèjà yín. Kò sẹ́ni tó gbèjà yín. Yes. We are doing this kó tó di fún wa lọ́wọ́ bọ̀rọ̀ ṣe Ọlọ́run mi.
kẹ́kẹ́ ní lè sọ anything. Ọ̀rọ̀ àgbákan tó lómi nínú àgbákan òkè ń pariwo kí ni kò wá sórí Pásólúwa lọ. Ayé àtijọ́. Am I really disappointed? Me too. I'm disappointed. Even to his congregation. Olúwa ló sọ anything tó jọ mọ́ ìyàwó ọmọ tó ń sọ o. Pé ọmọ tó ń sọ o, ìyàwó tó ń sọ o, ó wà níbi báyìí o, lè rí wọn o. Pásólúwa ló dì náà ṣe. Anything. Story bala blue. Pásólúwa ló sọ. Pásólúwa ló mọ fi ìyọnu Ọlọ́run bẹ̀yìn. Christian Association of Nigeria mọ fi ìyọnu Ọlọ́run bẹ̀yìn. Ẹ jọ̀ọ́ sá, ẹ jọ̀ọ́ má. Kó tó di pé aláìgbàgbọ́ máa ṣèdájọ́ onígbàgbọ́. Kó tó di pé ẹ máa pàdé ibi tó ti sọ pé wà lọ rojọ́ ní nǹkan bẹ̀. Kó tó di gbọ́rọ̀ yín máa wọ àgídí gbogbo bẹ̀rẹ̀ yẹn ṣe sọ. Fámìlì ìyàwó yín ló gbé iṣu jáde. Jẹ́jẹ́ làwọn tó wà níbi tó wà tí fámìlì ìyàwó yín gbé iṣu jáde pé ẹ gbà wá o. It's been long we heard from our wife, our daughter. Àwọn kan wá ṣe é nu yánmọ́yánmọ́ wọ́n fa allegation kọ̀ wọ́n. Àwọn fa allegation kọ̀ wọ́n. Pásólúwa lọ, nobody is fighting for you. Àwọn tẹ́lẹ̀ pọ̀pọ̀ yẹn ẹ fi òpè you are. I'm repeating it again. Ṣé rí àwa tá a sọ fún yín pé come out and defend this thing? You will not know now that we are your best friends. Àwọn tẹ́lẹ̀ lérò pé wọ́n sọ fún yín wọ́n advice yín pé pastor keep quiet. They are your worst enemy. Ọ̀rọ̀ ará Èkó sọ̀kalẹ̀ wá sékèjì, ará Àbújá sọ̀kalẹ̀ wá sékèjì ní Pásólúwa ló ń sọ. Pásólúwa ló wá ń parọ́ fún congregation. Ṣé ká ní kẹsàn-án? Hello sir, yàtọ̀ sáwọn tó ń ṣe pé nobody fight you. This is a case of question and answer. Ilé ẹ̀kọ́ ilé mi rè, mọ́tò ẹ̀dá ó wà lé, ìyàwó ẹ̀dá ó wà lé, ọmọ ọkọ ó wà lálàáfíà. Píríọ̀, ìwọ ní ìtàn ìjàpá àti yánnibo kẹ́ ẹ̀ sọ fún kẹ́ẹ̀dẹ́bí ẹ̀wọ̀n jábẹ́ẹ̀lì fáwọn congregation àwọn ẹ̀rọ ọ̀gbẹ́ni gbòǹgù kalẹ̀. Kò tẹ́ tó lè bèrè pé dáàbì kápátọ̀ rẹ̀ létí. Wọ́n fi ìtọ́. Tell them about your wife. Bí ojú làdé ẹnìkan máa sọ. What is níbi tí technology dé wọ́n sọ fáwọn ọkọ̀ kọ́kọ́ declare asset wọn. Ẹnìkan máa ní marital affairs ẹlòmíì ní this age. Oh, you are a joker. It was your in-laws that laid this allegation, not an outsider, not an intruder. No. Àwọn ọlọ́gẹ́ gbàjà ẹgbà wa o, àárọ̀ ọmọ wa, àkóhùn ọmọ wa. And you are there telling katampu dog story. Every effort táwọn àánú ẹ lè rí. Àwọn olójà sí program lẹ́lẹ̀ kò ráyè lọ́la, òbí sì lọ́túnla, òbí ní àwọn ìlú ẹ̀. Ọwọ́ àgbéjáde tó wà lọ́gílọ́gí kiri. Pásólúwa lọ, can you kindly please come straight? Yeah. Can you come straight? With the love of Christ, sir. Lórúkọ Jésù, can you come straight and tell the whole world the truth? I'm As making of them say. now, nobody knows what you are up to. Nobody know. Sẹ́yìn orúkọ Jésù dà fi bójú. Ọ̀pọ̀lọpọ̀ tó sá sí abẹ́ orúkọ Jésù thinking they are sheep. Many of us are wolves. Yes. Some people are saying this is jealousy. No, this is not. Kèmí tó bí jẹ́sà, ó tó di kó máa lọ́wọ́ kọ́ another person. Bẹ̀rẹ̀ sígbà tí ó ní ìṣẹ̀lẹ̀. Do something. Ibi tọ́rọ̀ gbé ń lọ yìí. Do something. Orúkọ mi ò yí padà. Ojú ò tí Jésù rí. Ojú ò ní tì. But deal with your problem before your problem deals with you. Pásólúwa lọ. Deal with your problem before your problem. Thousands of us are waiting pé kẹ́kọ̀ọ́ bọ́ sí ká láti wá declare pé this is it. Kẹ́kọ̀ọ́ ṣe fídíò. Pásólúwa lọ do fídíò. Voice note is allowed.
padà ojú ò ti Jésù rí. ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu bàbá yẹn. But deal with your problem. ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Your bàbá yẹn. problem deals with you. Asoluaro, deal with your problem before your problem. Thousands of us are waiting pé kẹ́kọ̀ọ́ bọ́ síta láti wá declare pé this is it. Kẹ́kọ̀ọ́ ṣe fídíò. Simple. Asoluaro do video. Voice note is allowed. It's allowed. Allow some of us that wanted to say toy. Asoluaro pẹ̀lú ẹlẹ́gùn mọ́. Sọ láàárín. ajé ní mú ní pẹ́kọ́rọ́. This is not the case of Olúwa wípé, Olúwa dìde Olúwa wípé. In this case, eléyìí ti ju olúwa wípé lọ. what? eléyìí ó ti ju olúwa wípé lọ. ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu máa yẹn. olúwa wípé eléyìí ti ju olúwa wípé lọ. gbogbo ẹ̀yin ọmọ ìjọ CAC ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wá fi ṣírò ara wa. ẹ fi ṣírò mi, ẹ fi ṣírò gbogbo ẹ̀yin ọmọ ìjọ CAC tí ẹ̀ ń wò mí. tó bá jẹ́ pé ẹ̀yin lẹ bí Ìyábọ̀ Bello tẹ́ ẹ wá fà fún ọkùnrin kan fódìdí ọdún méjì sọdún mẹ́ta kẹ́ ẹ má tiẹ̀ gbú òbí tó wà kẹ́ ẹ dẹ̀ tún máa pe ẹni yẹn pé ọmọ yín kọ́ kó máa ìgbìnà ọkọ yín. ẹ jọ̀ọ́ kí lẹ máa ṣe? ìgbésẹ̀ wo lẹ máa gbé? ẹ má jẹ́ ká máa sọ pé torí pé Máyì ti jẹ́ pásítọ̀. ṣé mọ̀ pé mo sọ láti ìbẹ̀rẹ̀ wá mo láìkì Máyì. mo láìkì ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìrànṣẹ́ tó gbé dání, mo láìkì ẹ̀. but ọ̀rọ̀ yìí ti kọjá iṣẹ́ ìrànṣẹ́ báyìí. odindi ẹ̀mí là ń wá báyìí sìn. odindi ẹ̀mí ẹ̀dì ẹ̀dùn náà ẹ wo gbogbo báwọn èèyàn ṣe pariwo tó, ẹ wo bọ́n ṣe sọ ọ̀rọ̀ tó lórí social media. Máyì dẹ̀ ń gbọ́ ó tún ń sọ fáwọn èèyàn pé kọ́ má gbèjà òun. kí ló mean? kí ló wà up to? kí ló ń gbénú ẹ̀? kí ló fẹ́ dá lára? kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀? ṣé ó fẹ́ sọ wípé òun gbàgbé náà ni, àbó fẹ́ sọ wípé ó lọ náà ni, àbó fẹ́ sọ pé kò sẹ́ni tó lè bi òun léèrè ní nǹkan tó ń try láti sọ́nsìn. gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣáìdì Máyì ẹ fi ṣíwọ́ ara yín nà pé tó bá jẹ́ pọ́mọ tiyín ló há sínú àkàtà yìí. ṣé bẹ́ẹ̀ ṣe máa sọ náà báwọn olórí burúkú kan bọ́n ṣe ń sọ̀pọ́ọ̀tì àwọn anti-justice lórí justice for Mohbad náà nìyẹn. wọn ò fi ṣírò pé tó bá jẹ́ pé àwọn ni ẹnìkan gbẹ̀mí ọmọ wọn láì tọ́jọ́ láì tóṣù báyìí kí làwọn máa ṣe, kí ni ìgbésẹ̀ táwọn máa gbé. ó máa ń dàbẹ́ ni pé ẹ̀yin wèrè tẹ́ máa ń sọ̀pọ́tì àwọn ìka èèyàn báyìí kì í máa fi ń ṣíwọ ara yín ṣá. kì í máa fi ń wò wípé tó bá jẹ́ pé ọmọ mi ni nǹkan yìí ṣẹlẹ̀ sí, how am I going to feel? irú ìgbésẹ̀ wo ni màá gbé? irú múùdù wo ni màá wà báyìí sìn? ṣé ní gbogbo àwọn wèrè tí wọ́n ń sọ̀pọ́tì àwọn èèyàn báyìí tó bá yẹ pé kàn tiẹ̀ possible ni kéèyàn kàn tiẹ̀ jí ọmọ wọn gbé fún bíi 2 days péré, kéèyàn kàn fi dán wọn wò, kéèyàn tọ́jú ọmọ wọn fún bíi 2 days péré. ẹ wá wo bọ́n ṣe máa jáwèrè síta, tá máa tọ́jú bọlé aláwo, tá máa tọ́jú bọlé oníṣègùn, tá máa tọ́jú bọlé adáhunṣe. àwọn ò lè gbárù ẹ̀, but ó dẹ̀ ṣẹlẹ̀ sí ẹbí kan ẹ̀dẹ̀ ń sọ̀pọ̀tì ẹni tó hùwà ìwà ìkà yìí. instead kí gbogbo wa panupọ̀ ká sọ̀rọ̀ sí ojú kan. wọ́n ní tá a bá tọ̀ sí ojú kan ṣo, wọ́n ní tọ̀ yẹn máa họ́, ó máa hówó, kódà ó lè di odò. kí wọ́n tọ̀ kémi tọ̀ kí gbogbo wa tọ̀ sí ojú kan ṣo, if care is not take, ibi tá a tọ̀ sí yẹn lè di odò. but nígbà tí wọ́n bá tọ̀ tiẹ̀ síbi tó tọ̀ tiẹ̀ síbi tó tọ̀ tiẹ̀ síbi láàrin 30 minutes ó ti gbẹ, a lè rí mọ́. kí ni ìtumọ̀ ni pé ká fẹnu kò, ká fẹnu ṣọ̀kan. àìníṣọ̀kan ní ilẹ̀ Yorùbá ló jẹ́ kódà ẹ wo mò ń ṣàánú àwa tá à ń sọ pé a fẹ́ gba Yorùbá nation mò ń ṣàánú àwa tá a sọ pé a fẹ́ gbà. kí ni ìdí tí mo yẹ sọ bẹ́ẹ̀? mo support ẹ o but mo mọ̀ wípé tá a bá gbà ìyà jẹ páànù sí wa lára. kí ni ìdí tí mo yẹ sọ bẹ́ẹ̀? bẹ́ẹ̀ nu wa ò ṣe ní kò náà lélẹ́yìí, bẹ́ẹ̀ nu wa ò ṣe ní kò òun náà lélẹ́yìí. àwọn kan á máa lẹ́mọ́, àwọn kan á máa láfẹ̀, ibi tí ìyà ti máa jẹ wá nìyẹn. ṣe jẹ́ ká kọ́kọ́ fi ẹnu kò ní ilẹ̀ Yorùbá náà, ká kọ́kọ́ fi ẹnu kò, ká kọ́kọ́ ṣera wa ní Òṣùṣù Ọ̀wọ̀, ká dẹyọ kan, ká di Òṣùṣù Ọ̀wọ̀.
tẹ́ bá yọ ẹyẹ kan nínú ọwọ́ tẹ́ bá kan báyìí pọ́n ló máa kan but àgbájọ ọwọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kan báyìí ó máa tẹ̀ ní tẹ́ bá tún jùlẹ̀ á tún nà padà tá a bá ṣera wa lóṣùṣù ọwọ́ tẹnu wa ṣọ̀kan ìgbà yẹn nílẹ̀ Yorùbá máa tó dáa ẹ̀yin náà wo nǹkan tó ń lọ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọlọ́pàá ń ṣe tiwọn àwọn ajínigbé ń ṣe tiwọn olórí orílẹ̀-èdè ń ṣe tiẹ̀ àwọn ọba náà tún sọ pé kí ló ṣubú tàwọn ṣé níbi tá a ti fẹ́ gba Yorùbá sí náà nìyẹn ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí gbogbo wa fojú rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí common question and answer ni wọ́n béèrè lọ́wọ́ prophet Olúalọ́ a whole prophet kó máa pa irọ́ kó máa deny ẹ̀yin kan dẹ̀ tún support ẹ̀ pé wọ́n fẹ́ borúkọ ẹ̀jẹ̀ ni ẹjọ́ kí ni wọ́n fẹ́ fi bí borúkọ ẹ̀jẹ̀ ṣe ṣọ́fẹ́ lọ forúkọ ẹ̀ gbowó ní báǹkì ni ṣórúkọ ẹ̀ jáwó ní central bank ni tẹ́lẹ̀ wọ́n fẹ́ borúkọ ẹ̀jẹ̀ ṣé torí pé kò kì í ṣe ọmọ yín òun ló fall sírú victim yìí òun lẹ́yìn kan tún ṣẹ̀ṣẹ̀ ń support máa yìí ṣé torí pé kò kì í ṣe ọmọ yín òun ló lọ sínú àjàgà yìí lẹ́yìn kan tún ṣe ń patronize ṣọ́ọ̀ṣì yìí tó bá jẹ́ pé ibi tẹ́nu kò ní ó yẹ kan ti ṣọ́ọ̀ṣì yìí tó bá jẹ́ pé ibi tí ẹnu kò ní kò yẹ kí má yìí rẹ́ nìkankan lẹ́yìn ẹ̀ mọ́ ìgbà yẹn lá mọ̀ wípé ohun tóun ṣe ọ̀rọ̀ ńlá ni gbèsè ńlá ni but ibi táwọn kan ti ń gbé pé kó lè da làwọn kan tún bàjẹ́ àwọn kan ń gbé pé kó lè da bẹ́ẹ̀ ni àwọn kan ń bàjẹ́ àwa Yorùbá yìí náà dẹ̀ ni kò sẹ́ni méjì àwa Yorùbá yìí náà ni ẹ má dà wọn lóhùn wọ́n fẹ́ borúkọ ẹ̀jẹ̀ ni wọ́n fẹ́ bà mínísírì ẹ̀jẹ̀ ni wọ́n fẹ́ ṣe kinní kan ni kí ni wọ́n fẹ́ forúkọ bíbàjẹ́ ṣe like I said before ẹni tí mo like ni láti 2021 ni mo ti ń follow ẹ̀ ọ̀rẹ́ mi ló introduce ẹ̀ sí mi ó ṣí ẹ link ẹ̀ pẹ̀lú mi àti bẹ́ẹ̀ dẹ́ni mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní follow ẹ̀ 2021 to 2024 25 yìí ni mi ò follow ẹ̀ mọ́ mo sọ ní first video mo ní tí n bá ka iye owó tí mo ti fi ra data láti máa fi wo program máa yìí ó ti ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kékeré but ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ ẹgbọ́n nǹkan tí màá yìí sọ ṣó dìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sẹ́rí tán bá fi lè succeed lórí prophet Olúalọ́ ẹ̀yin pásítọ̀ tó kù ẹ ti rógo bọ́yàn máa fẹ̀ di gbogbo yín síta nìyẹn gbogbo yín lẹ láṣìírí gbogbo yín lẹ lẹ́bọ lẹ́rù gbogbo yín lẹ ní hidden secret ṣó dìgbà tán bá ṣe wọ́ Olúalọ́ lọ sí àgídìgbò ṣó dìgbà tán bá ṣe ìyanu ṣọ́ọ̀ṣì tó ń fọ́ àgánú ṣọ́ọ̀ṣì tó ń danú ṣọ́ọ̀ṣì rù tó ń ṣe program lọ́wọ́ tó ń tún gbogbo wọn ká ṣé gbà yẹn ni ẹ̀yin Christian Association lẹ́sẹ̀ máa dìde ẹ̀yin Christian Association àwọn tó sọ pé ẹ ti jẹ dòdò ẹ lè sọ dòdò wọn ò parọ́ lóòótọ́ torí tí kò bá ń ṣe bẹ́ẹ̀ ni ó ti yẹ kẹ́ ẹ dìde ẹ̀yin gan ló yẹ kẹ́ ẹ ja ìjà yìí kò tí ẹ ń ṣàwa àwa ti sọ síta ẹ̀yin ló yẹ kẹ́ ẹ dìde pé Olúalọ́ ò ní bà wá lójú jẹ́ ò ní bà ìjọ CAC jẹ́ jáde síta níbo ni ìyàwó ẹ wà a fẹ́ rí kápolongo fún aráyé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ dákẹ́ gbàtẹ́ pé yín náà ìkan náà ni gbogbo yín I'm not sorry to say ìkan náà ni gbogbo yín ẹni bí ahun ló ń ra ahun he because tọwọ́ tí yín náà bá mọ́ ni ẹ máa lè dìde ẹ máa lè jà fún ìjọ CAC ìjọ yìí ń bàjẹ́ lọ díẹ̀díẹ̀ ènìyàn tí ẹ mọ̀ ó ń tánìṣì lọ nìyẹn díẹ̀díẹ̀ tẹ́ mọ̀ tó bá dẹ̀ fi lè succeed lórí Olúalọ́ gbogbo ẹ̀yin pásítọ̀ tó kù ọmọ máa fẹ̀dí yín kọ̀ọ̀kan ẹ máa rí gbogbo igi tó ń wò mí a ò ní rí jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ pásítọ̀ Olúalọ́ tó ń fún ní opportunity láti wá sọ ibi tíyàwó ẹ̀ wà tó jẹ́ pé ọ̀rọ̀ ọmọ ọ̀dọ́ kan fẹ́ dómi ọmọ ọ̀dọ́ kan ò dómi òun ló ń sọ ẹjọ́ a ní rí jù báyìí lọ tí n bá tún rí any information ṣé mo sọ fún yín mo ní a máa túṣu désàlẹ̀ kòkò a máa rí di ibi tí Yẹ́misí wà Yẹ́misí òbè ibi tó Olúalọ́ bá gbé sí a máa rí ẹ bá mi share fídíò yìí fún gbogbo tó ń wò mí ẹ bá mi share fídíò yìí ó wà most important ẹ jẹ́ ká share kẹ́lẹ̀ subscribe sílẹ̀ ilé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ti subscribe ẹ subscribe káàdì máa jẹ̀gbádùn ètò yìí lọ mo tún padà bọ̀ ire o.